image. They couldn't celebrate that image. In one hotel, now, at the end of the day, there's a telescope beside the man. I don't see. This is what people do to fool themselves. Two things were said. There's a particular human being, an animal that was was the one selling that rice. Look at how they expose themselves. Selling the rice. Just imagine the foolish boy, the benefit boy, is selling to a foolish man or the empty head. Fools, two fools in one space. And several fools. Now, this is what I've studied. This is the pattern. Once they do not have anything to do, they will go back to their drawing board. There's no views. There's nothing to talk about. They go back to their drawing board. They were talking about something. We have moved on. Lórí platform yìí, a ti move on. Tí ó bá sórí burúkú tán náà ṣe ni, ọ̀tọ̀ ní nǹkan tí mo wá ṣe online. Nǹkan tó ní mínì ni mo wá ṣe. Mi ò kàn lè fi lé mi àtọ̀nà mi lẹ̀ kí n wá la ẹ̀pọ̀n mọ́lẹ̀ sọ́nà kí n máa ṣòṣì bẹ́ẹ̀ ṣe ń ṣòṣì. Kí n máa ṣorí burúkú bẹ́ẹ̀ ṣe ń ṣorí burúkú. Kí n máa ṣòṣì bẹ́ẹ̀ ṣe ń ṣòṣì. Táyé ń fi bàjẹ́ tán. Ẹ̀yin gangan lẹ̀ mọ̀ nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe mọ́ ẹ ti lulẹ̀. Toxicology ẹ lulẹ̀. Autopsy ẹ lulẹ̀. Phone forensic ẹ lulẹ̀. DNA test ló tún kù fún yìí ẹ máa lulẹ̀ náà ni. Èyí olórí burúkú aláyé bàjẹ́ tó yẹ pé DNA test yẹn ni bàbá yìí fẹ́ fi gbowó lọ́wọ́ Naira Marley. Igbó ń fẹ́ gbowó lọ́wọ́ Naira Marley. Ìrere tí bàbá yìí lé nìyẹn. Look at how foolish they were. Look at how God exposed them. We're talking about something else. But the moment they feel like they need views, oh yeah, they are not like I saw now. Only one have views.
aṣọ náà òun ni Joseph Aloba wọ̀, aṣọ èpè, aṣọ ìbànújẹ́, aṣọ òkú, aṣọ òfò òun ló wọ̀. kẹlẹ join ẹ papọ̀ kó lè dòdìndé. Aṣọ náà, aṣọ òkú, aṣọ òfò òun ni Joseph Aloba máa ń wọ̀, òun ló máa ń wọ̀. Aṣọ èpè, aṣọ àdánù, aṣọ òfò òun ló ń wọ̀. Ṣáláńgá
wọ́n ní kò lọ drag láì tán. Kí mi lọ drag mọ̀mí láì tán. Can you imagine? Ìyẹn báyọ̀ yẹn pàtó yẹ pé wọn ò fi fẹ́ tọ́ kò ní parental care nígbà tó kéré wọ́n deprive him from that love. You understand? And he was a victim of bullying. So wàá tó wá dàgbà ẹ̀ sí kò fi pé kó ń gbogbo àwọn nǹkan tó miss ìgbà yẹn kó ń kọ́ fi opportunity yẹn kó fi regain ẹ̀ oníṣẹ́ máa ń fi owó ra ẹ̀ ó fowó ra yìí bùkún káàkiri àbùkù dẹ̀ ló máa rà owó lórí burúkú báyọ̀ bílíọ̀nù yẹn tó dáa bó ṣe bẹ̀rẹ̀ justice for mobile owó ọ̀nà ẹ̀rú ló fi gbà kò dẹ́ sí bó ṣe ń send owó sí ló connect pẹ̀lú àwọn mobile tó fi ṣe òpó yamayama tó ń ṣe yẹn and that's what you do every time wàá máa manipulate wàá máa twist ọ̀rọ̀ wàá máa try láti máa gaslight àwọn èèyàn ṣùgbọ́n tí a bá dé báyìí wàá jẹ́ wàá tún di lọ lébẹ̀ olóṣì arúgbó kékeré darúgbó yẹ mi okòó funfun torí ẹ wọ́ bí ọ̀nà gòkè ẹgbẹ̀rẹ̀ yàrá kojú kọ́gbà kan fún mi. Àwọn tí kò lè function àyè àwọn ọmọ tí a wá dúró tó ipá ní a máa wù bá a máa rẹ́rìn-ín a máa sọ̀rọ̀ ẹnu a máa dátọ́ olórí burúkú idiot ó jẹ́ owó ṣe rí orí lẹ́gẹ́lẹ́gẹ́ ó dàbí toothpick ó níṣọ́ lára ó lẹ́rọ lára gbàdé pé àbòsí òṣì tó máa ń ṣe kiri yẹn kò jẹ́ kí wọ́n lè dúró sára ẹ̀ idiot mo fi jásíjásí ó ṣe tán ṣe yẹn sílẹ̀ jàre ká mọ̀ fún Yomi. Torí bá bí àlàyé ẹ̀ fún àyà thank God. Tí wọ́n ń sọ̀rọ̀ yẹn yéé. Torí bá bí àlá tó fẹ́ ṣe inú ò lè ṣe program. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé you know say me my voice dey tiny. Torí àwọn ṣe máa ń pariwo. Wàá sì forget. Níbi bẹ̀yẹn, lẹ́yìn bí yìí. Yéé. Mo ní lè ṣe ẹni tí ó bẹ̀rẹ̀ sí bá padà sọ́dọ̀ wa. Àmì ilé sọ̀rọ̀ kò sí ìlú pé sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ àwọn èèyàn kẹ́lẹ́kẹ́lẹ́ ni mò ń sọ̀rọ̀ báyìí. Yìí sì àṣà ìtàkẹ́. I'm hungry. Má máa ṣe formularity, má máa form. Stop being a fake. Look at my account number there. Ó wà bẹ́ẹ̀ mo tag ẹ̀ síbẹ̀ gbàgàdàgbàgàdà ni. Ẹni tó bá wọlé tó bá feel like láti ṣe mí láàánú á tẹ nǹkan síbẹ̀. Tí ó bá feel like á máa pass away á máa listen sí nǹkan tá à ń ṣe mú. Àmì aláwọ̀ mi wà lókè my sister ẹ̀ ní wálẹ̀ o ẹ̀ ní jábọ̀. Ẹni tí ó bá reach ní òkan pọ́ṣù ẹ̀ fún yàn láti fún mi lówó. Ṣé you want
under the law. You did it and you did it. Accept it. Kẹ́ ẹ̀ máa pọ̀ jẹ́bẹ̀ láti sábà wà bí tọ́mọ ẹ̀kú yẹn ṣe kí tani ká wà lọ gbé àrùn ṣé mi mo lọ sí òkú ṣé mi mo sọ pé mo wá justice. So when the time you began to seek justice ó ti wá ó jẹ́ pé ẹ ti ṣàwà ṣe kọ́kọ́ tó dúpẹ́ bẹ̀rẹ̀ sí wá justice tani kó pay fún. We should pay for it. People should learn that the society must move forward and learn. Ìgbà ẹjọ́ máa bínú sá, ìgbà tó ń pè wọ́n pọ́ ọmọ wọn kù yẹn, ó yẹ kó ti ṣe fídíò. Gbogbo wọn tó wà nù yàrá yẹn tó ti ṣe fídíò gbogbo wọn pátápátá. Tọ́ ọba tí ẹ ṣe fídíò, yàrá òde fóònù ló ti fídíò. Onífóònù tó lè fi ṣe fídíò. Ìyàwó yọ mí, ìgbà tí Destiny Boy fún everybody lórí fídíò wọn yẹn, people in that mess, gbogbo aláyé bàjẹ́ mo jọba. Lọ́jọ́ tí mo gbọ́ kiri orí mi lago ni. Torí mo wà ń bí iṣẹ́ mi ní kò sí kan tí mo lè ṣe kò ní bá mi dá fún ẹ. Kí ló dé tó gbé fídíò àti píkṣọ̀ ìyá ìgbà tí ìyá ẹ̀ kúkú òṣì tó kúkú ẹlẹ́yà. Kí ló tó ṣe gbé gbogbo fídíò ìyá ẹ̀ síta tó tẹ̀sáyé fún wa rí? Olórí burúkú tó máa gbé wọ́n ṣe gbé fídíò Destiny Boy síta yẹn inú ẹ̀ dùn sí ìyá òṣì. Wọ́n ṣe máa pàtẹ fídíò àwọn ọmọ ẹ̀ náà yẹn tó bá ti kúkú oró. Olórí burúkú ìgbà tí ìyá kúkú òṣì kí ló dé tó gbé gbogbo fídíò yẹn ó ṣe kú tó bí hospital òkú sí dàbí ilé ni ó ṣe máa gbé gbogbo fídíò ẹ̀ ó ṣe yàkàtà sórí bẹ́ẹ̀dì àbí ilé ẹ̀dẹ̀ ló jábọ́ sí ni ó ṣe gbé gbogbo ẹ̀ kó máa fídíò ẹ̀ kó máa kó tẹ́ sórí afẹ́fẹ́ kó máa rí ó ló ṣì ṣé ẹ gbọ́dọ̀ ṣì lẹ́nu wèrè kó máa wí lọ tó máa wí pa ni wọ́n pè òun ni ìgbà ni máa ń jìrì ó ló ṣì onítòfò ẹ gbọ́dọ̀ wèrè tó sọ. Wọ́n
certificate of endorsement stealing from the public. Certificate of endorsement stealing from the public. Olè ọ̀gbàgbà fi ìgbàgbà lọ kọ́ ló. Àti Yomi náà. Justice ti tán. Ó ti tán. Justice ti tán. Ó tán. Ẹni bá dáwó dá fún justice ó dá fẹ́lẹ́ dá Ó rẹ̀. lé ní Yomi. Ó bá dá kọ́bọ̀ fún justice. Lórí justice tó bá tó dá kọ́bọ̀. Tó tó dá kọ́bọ̀ fún justice.